ó jọ pé Habib Òkìkíọlá táwọn olólùfẹ́ rẹ̀ mọ̀ sí Portable ò ní jẹ́ kógun ó mí lọ́dún tuntun o. Ibi tó fàdàgbà àwọn Fàkáàjà sí lọ́dún tó kọjá ló ti lọ mú níbẹ̀ o. Àwọn àgbà sọ pé téèyàn bá ń dàgbà wọ́n máa ń yógun jà ni. Eléyìí kò kí ń ṣe bíi ti ọmọ Ọlálọmí o, nítorí sùúrùtù ló fi bẹ̀rẹ̀ ọdún tuntun pẹ̀lú ọ̀kan lára àwọn ìyá ọmọ rẹ̀, ìyẹn Àṣàbí Simple tóun náà jẹ́ òṣèré tíátà ilé wa. Nínú fọ́nrán kan ló lu ẹ̀rọ ayélujára káàkiri níbi tí Àṣàbí ti ń lọ aṣọ mọ́ Portable lọ́rùn nígbà tí Fàkáàjà bẹ́sẹ̀ láàrin wọn tó sì ń sọ pé pa mí bébì, tí Portable sì jẹ́ kó yé wípé Bẹ́wàjí nìkan nìyàwó òun o, àwọn yòókù ìyá ọmọ lásán ni wọ́n jẹ́. Portable ò dúró níbi ti ìjà ní tó ń bá Àṣàbí jà o, ó tún ti rán mú ìjà náà ta bá bàbá rẹ̀. Ó fẹ̀sùn kan bàbá náà pé alátẹnujẹ ni wọ́n, wọn kò sì yàtọ̀ sí bàbá ọkọ Bọ́ǹvítà. Portable tẹ̀síwájú náà rẹ̀ wípé bàbá òun gba àwọn dúkìá òun tó sì máa ń gbowó lọ́wọ́ àwọn ìyá ọmọ òun. Ó sọ pé bàbá òun kùnà láti ṣe ìtọ́jú òun, pàápàá jùlọ láti rán òun lọ sí iléèwé. Àwọn iṣẹ́ ilé tí òun bá ní kí bàbá òun mójútó, níṣe ni bàbá náà máa bo owó lé àwọn nǹkan ìkọ́lé. Ó wá ní bàbá òun ò yàtọ̀ sí bàbá olórin nì, ìyẹn Mohbad, nítorí pé bàbá òun máa ń wọ aṣọ òun pẹ̀lú bàtà. Bí Portable ṣe ń yẹ̀yẹ́ Àṣàbí Simple gẹ́gẹ́ bí ìṣe rẹ̀ ló mú káwọn olólùfẹ́ Àṣàbí gbà nímọ̀ràn wípé ohun tó ṣẹlẹ̀ fi hàn gbangba gbangba pé Portable ò ní Àṣàbí fẹ́, ìyá àwọn ọmọ ẹ̀ lásán ló jẹ́. Àti pé kí Àṣàbí kó ya fi Portable sílẹ̀ o, wípé yóò rí ọkùnrin mìíràn tó dáa jù lọ. Àṣàbí ti sọ pé kí kálukú lọ rán aṣọ rẹ̀ níbi tó ti yá o, kí wọ́n fòun lọ́rùn sílẹ̀ kóun ronú ìgbésẹ̀ tóun fẹ́ gbé lórí ọ̀rọ̀ ilé ayé òun. Làwọn èèyàn bá ń pariwo wípé níbo ni ìyá Àṣàbí wà, àti pé ìyá Àṣàbí gbọ́dọ̀ jáde síta lórí ọ̀rọ̀ Àṣàbí nítorí àti yọ rẹ̀ kúrò nínú àjàgà ìfẹ́ Portable tó kó ara rẹ̀ sí.